káàbọ̀ padà láti ìlú Òṣogbo bó ṣe lọ lánàá náà lẹ ti rédíò ẹ̀yẹn tí ń bá ní kí n play gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá títí ilẹ̀ ó fi mọ́ àní láǹfààní àti sọ́tán mọ́ bó tiẹ̀ jẹ́ wípé oríṣiríṣi àhesọ ìròyìn náà lọ́gbàgbóró kan àwọn èèyàn kan ní òjò ló lé wa kúrò l'Óṣogbo lánàá irọ́ àwọn tí ò rí nǹkan tó ṣẹlẹ̀ ní sọ bẹ́ẹ̀ àwa ti parí program tá a fẹ́ ṣe kí òjò tó sin àwọn ọ̀tá wa lẹ́nu nù lágbára Ọlọ́run àti pàápàá ní téèyàn bá ṣe tójò bá rọ̀ níparí ẹ̀ ọwọ́ ẹ̀rọ lọ́ba dé nìyẹn lè ti túmọ̀ sí pé Yorùbá nation ọwọ́ ẹ̀rọ lọ́ba dé gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ pé mo fẹ́ sọ Madam Alasọ Àdúrà àbí Alasọ èpè ńlọ yẹ ká pè wọ́n lára àwọn búlì àbí búlà ní ká pè wọ́n ní blogger náà ni wọ́n pera wọn orí Facebook làwọn náà ti ń sọ̀rọ̀ bórí YouTube dání mo bá màmá yìí pàdé lórí nínú fídíò kan tí wọ́n ṣe lẹ́lẹ́yìí tí wọ́n ti àtáàkì Ọláyọmí Koiki àti olóyè Sunday Igboho kó tó di pé màá wọnú ẹ jẹ́ kí n kọ́kọ́ dálejò mi lóhùn kí n yọ̀ǹda tiwọn kí àwọn máa lọ ẹ máa wọlé bọ̀ torí Ọlọ́run. Òdú ní àlejò mi. Gẹ́gẹ́ mo ti sọ Òdú ní àlejò mi wọn kì í ṣàìmọ̀ fólóko ṣùgbọ́n fàǹfààní ẹni tó ṣẹ̀ṣẹ̀ láǹfààní láti máa wò wá fún ìgbà àkọ́kọ́ tí wọn ò tí ì dálejò mi mọ̀ wọ́n pé ta ni obìnrin tí wọ́n ń ṣe tíátà ni wọn ò ṣe tíátà o oníṣègùn ìbílẹ̀ ìpọ́nrán ni wọ́n àjẹbí tí wọ́n ní Yorùbá ní òwò àdámọ̀ ní kàdálẹ́yìn tọkọ ní yọkọ lẹ́nu owó àná gbọ́dọ̀ sún níná ìfọ̀rọ̀làgbọ̀ gbọ́dọ̀ sún àgbà tí yóò tòlú ntọ́ bá jẹ́ tẹni ni ntí kì í bá ṣe tẹni kì í ṣe téèyàn ẹ̀bùn ni àjogúnbá ni fáǹfààní àwọn tí ń wò wá fúngbà àkọ́kọ́ ìbá ń dárúkọ yín. orúkọ mi ni Godwell tí gbogbo àwọn èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú Godwell lórúkọ iléeṣẹ́ wa ṣùgbọ́n ìyá Ìjẹ̀bú làwọn èèyàn sábà máa ń pè mí nítorí ọmọ ìlú Ìjẹ̀bú Òde ni mí. tí lóòótọ́ lẹ ní gàrí. lọ́pọ̀ yanturu. àwọn èèyàn kan tí wọ́n bá fẹ́ tanra wọn ní gàrí Ìjẹ̀bú tó bá ti fẹ́ lọ jẹ bá ń ra gàrí Ìjẹ̀bú bọ̀ mo ní sí gàrí Ìjẹ̀bú nìkan ní dùn ní gàrí Ọ̀yọ́ ò dùn mọ́ gàrí Ilé-Ifẹ̀ ò dùn mọ́ ẹ̀já yé tanra wa. àwa gbádùn ká máa mu gàrí. àwa náà máa gàrí mímu tàdé mu yẹn ó ní bí a ṣe máa ń ṣe lọ́tọ̀ tó máa kan dáadáa lẹ́nu yín. àwa náà mọ̀ bí wọ́n ti ṣe mo yan kinní kan sí gàrí lọ́rùn nígbà mo wà kéke. ìran Yorùbá ló ní náà. ebi àkọ́kọ́ lọ rin ni àwa fún a fún mi ẹ̀ jáde fún mi ijọ́ méjì mẹ́ta kó lè bá a kan dáadáa. olóyè ní ìjẹ́ sí àmàlù ní mi ìdánu ni. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa nǹkan tá a bá wá gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wọ́n lóníṣègùn ìbílẹ̀ tó ń mójú tewétegbò. mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àrùn kan tó máa ń sábà yọ àwọn èèyàn lẹ́nu tí máa ń yọ ọ̀pọ̀ èèyàn tí máa ń dọ̀pọ̀ èèyàn láàmú if care is not taken ó máa ń gbẹ̀mí púpọ̀ nínú àwọn èèyàn because kọ́lọ́ mọ́ fàrùn ṣe ni àwọn èèyàn wọ̀nyí tí wọ́n bá ti ní àrùn yìí wọ́n di ẹni tí kò gbọ́dọ̀ mọ́ ní nǹkan kan dání ohun tá a mọ̀ sí ìhélà wọ́n ní ó ní iye ìgbà tí wọ́n gbọ́dọ̀ lò kò gbọ́dọ̀ já kúrò lára wọn bí kinní yẹn bá ti sọ wọ́n bí ó bá ti sí lára wọn ó ní bó ṣe máa ń ṣe wọ́n. ní tí mo fẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ikọ́ sẹ́mìsẹ́mì ni tí wọ́n ń pè ní asthma
náà làwọn olóyìnbó ń pè. yes àwọn èèyàn kan nígbàgbọ́ wípé kò sí ọ̀nà ìbílẹ̀ tá a lè gbà tọ́jú ẹ̀ tí yóò lọ pátápátá mo fẹ́ kí ẹ bá ń ṣàlàyé ǹjọ́nà ìbílẹ̀ wà tá a lè gbà tọ́jú asthma. dáadáa tá a lè gbà tọ́jú ikọ́ asthma nítorí pé ikọ́ asthma tá à ń pè ní ikọ́ sẹ́mìsẹ́mì ìṣòro yìí inú lungs ni ìṣòro yìí wà àwọn ààyè tí mímí ń gbà wọlé tó ń gbà jáde nínú bronchi of the lungs ni ìṣòro yìí máa ń wà tó máa ń dí lọ́wọ́ tí àti mí sínú mí síta táwa máa di ìṣòro tó bá ti wá jẹ́ pé èèyàn ni ìgbà míì àyíká ipò ló fà fẹ́ lòmíì ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó jogún ba nínú ilé ni bóyá ó ṣe ìyá àbí bàbá ẹ̀ rí ó ṣeé ṣe kó ṣe ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó kàn déédéé ni tó bá ti wá di pé èèyàn ni àti mí sínú mí síta á di ìṣòro irú ẹni bẹ́ẹ̀ wọn ò lè gba epo nítòsí ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kò lè kọjá níbi tí eruku wà àgàgà wọn lo pàfúùmù níbi tó wà wàhálà máa dé ni mímí ẹ̀ á stop àti mí á di ìṣòro ẹ nínú wọn máa ń wúkọ́ àwọn míì kì í wúkọ́ tó bá ti ń ṣe wọ́n tó bá lè ti di pé ó di nǹkan tó ń lọ tó ń bọ̀ ó léwu fún ara nítorí ìṣòro yìí tó bá ti pẹ́ ó lè ṣe àkóbá fún ọkàn wa kó wá di nǹkan tí èèyàn máa ní tó ń pè ní cardiac asthma ìyẹn wà fà á bó o ṣe ní àtàkì yẹn lẹ́sẹ̀ á máa wú bó o ṣe ní àtàkì yẹn ni wàhálà máa dé tí mímí ẹ tá a máa ga torí ẹ ẹnikẹ́ni tó bá ní Ọlọ́run ti ṣe àwòtán ẹ̀ láti ara ewé àti egbò wà láti bá wọn bójútó láì jẹ́ pé èèyàn máa lọ pẹ̀lú ìdílà káàkiri mọ́ pẹ̀lú ògo Ọlọ́run agbára Ọlọ́run ni kì í ṣagbára ẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ wípé ikọ́ sẹ́mi ni lílé tó túmọ̀ sí pé téèyàn bá fẹ́ wu ṣe èèyàn sẹ́mi lọ ni. n tó ṣẹlẹ̀ ni pé ní ọ̀pọ̀ ìgbà àwọn ẹlòmíì kì í jẹ́ kán wúkọ́ á kàn mú wọn tí wọn nílé mí tí wọ́n á máa ranjú àti mí ìyẹn á di ìṣòro tí àti mí sínú mí síta àti mí oxygen sínú mí carbon dioxide síta á di ìṣòro fún irú ẹni bẹ́ẹ̀ ohun tó ń ṣe ń pè ní sẹ́mìsẹ́mì nìyẹn ẹni á máa mí sókè á máa wá mímí látẹnu àti á di ìṣòro òun gangan náà ṣe ń pè ní sẹ́mìsẹ́mì. so ó yàtọ̀ sí ikọ́ ẹ̀gbẹ́. ó yàtọ̀ sí ikọ́ ẹ̀gbẹ́ ikọ́ ẹ̀gbẹ́ ni wọ́n pè ní tuberculosis ìyẹn yàtọ̀ sí ikọ́ asthma ó dẹ̀ yàtọ̀ sí pneumonia cough pneumonia cough náà tó bá ń ṣèyàn ó lè máa dí mímí lọ́wọ́ but kò dàbí eléyìí another one tún wà tó tún jọ asthma yìí tí wọ́n pè ní bronchitis ìyẹn náà tún yàtọ̀ ìyẹn inflammation of the bronchi ìyẹn náà ṣùgbọ́n ó tún yàtọ̀ sí asthma ṣùgbọ́n ọ̀nà àwọn ó máa ń pẹ́ra wọn tó bá ìwà ní tí asthma bá ìwà ní kékeré àwọn olóyìnbó á ní bronchitis ni ó lè má ti di asthma gbà yẹn ṣùgbọ́n tó bá ti wá di asthma ló di ogun wàhálà ká máa gbé ìhélà káàkiri. ọlágbára díẹ̀. ikọ́ oríṣiríṣi ló wà ikọ́ pọ̀ oríṣiríṣi. mo nígbàgbọ́ wípé àwọn èèyàn kan máa ní lọ́kàn láti pè yín kó tó di pé a máa tẹ̀síwájú ó sì ní ìbéèrè tí mo fẹ́ béèrè nípa nǹkan kan tá a ti jọ ń fà á bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n fàǹfààní àwọn tí wọ́n máa fẹ́ pè yín tá a bá ti parí ètò ẹ bá ń sọ nọ́mbà yín fún wọn. 08033034777 tàbí 09060708029 09060708029 ṣùgbọ́n 08033034777 yẹn ní hotline òun náà dẹ̀ la fi máa ń gba WhatsApp message. ó wà lórí WhatsApp àbí nọ́mbà àwọn lẹ́ẹ̀kan sí òun náà ní 0803 tó bá jẹ́ láti òkè òkun lẹ ti fẹ́ pè +234 803 303 4777 +234 803 303 4777 ìkejì náà ní +234 906 070 8029 +234 906 070 8029 kò síbi tí èèyàn wà tí Godwell ní gbé àwọn nǹkan ìtọ́jú yìí ránṣẹ́ sí níbẹ̀ níbikíbi tí ẹ bá wà fáǹfààní ìlera yín òun náà ló jẹ́ kí Godwell wà ní àyín now ẹ má sọ̀rọ̀ nípa prostate mo fẹ́ ká tún because mo nígbàgbọ́ wípé majority èèyàn nìkíní yìí máa ń yọ lẹ́nu wọ́n lè má láǹfààní àti sọ síta ṣùgbọ́n tí àwọn náà ẹ̀sẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ mo fẹ́ ká fi ṣe bónọ́ọ̀sì fún wọn. prostate
prostate problem yìí ó jẹ́ ìṣòro àwọn ọkùnrin tó dàgbà tó lọ́jọ́ lórí tó kọjá ọmọ 40 ọdún ló máa ń sábà ṣe tó bá dẹ̀ ti ń ṣe wọ́n àmì méjì ló máa ń fún wọn ẹlòmíì ó máa jẹ́ kó máa tọ̀ púpọ̀ jù ẹlòmíì ò ní rí ìtọ̀tọ̀ rárá tó bá ti ń ṣe ẹni tó bá ń tọ̀ púpọ̀ jù yẹn ẹlòmíì lé alẹ́ kílẹ̀ tó mọ́ ó lè máa tọ̀ lẹ́ẹ̀mẹwàá kò ní jẹ́ kó lè rọrùn sùn ẹlòmíì kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀yà ti máa jábọ́ fún ẹlòmíì dẹ̀rẹ̀ àti rí ìtọ̀tọ̀yà di ìṣòro á di kó máa fún ní rọ́bà kó máa lo kátẹ́tà láti tọ̀ ìmí dẹ̀rẹ̀ prostate cancer níjàmọ́ prostate enlargement wà prostate cancer wà èyíkéyìí tí ìbàjẹ́ agbára ọlọ́run ká iṣẹ́ tí mo jogún látọ̀dọ̀ bàbá mi ni ọlọ́run ló fi lé wa lọ́wọ́ láti máa ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan míì náà dẹ̀ wà tí iléeṣẹ́ Godwell ìyá ìjẹ̀bú ń bójútó tí àyè ò gbà wá láti máa mẹ́nubà bí irú ìṣòro diabetes ẹ̀jẹ̀ ríru hypertension ulcer hepatitis tí ń jẹ́ ooru inú ẹ̀dọ̀ yìí tó bá pẹ́ ó máa ṣàkóbá fún ẹ̀dọ̀ wa ó lè fà kí ẹ̀dọ̀ yẹn máa enlarge kójú máa yẹ́lò kítọ̀ máa yẹ́lò kóríṣiríṣi ìṣòro kó máa dìde tó bá ti rí bẹ́ẹ̀ ẹ lo àǹfààní àsìkò yìí àwọn èèyàn máa ń bi wípé ẹ sọ pé prostate ọkùnrin nìkan ló ní tí obìnrin náà níṣòro tiẹ̀ o tó yàtọ̀ sí tọkùnrin ṣùgbọ́n prostate ìṣòro ọkùnrin ni ìṣòro obìnrin náà máa ń ní ìju tá à ń pè fibroid ọkùnrin ò kì í ni tóbìnrin bá dẹ̀ ní ibi tó bá wà ló máa determine irú àmì tó máa mú wá nínú kó stop nǹkan oṣù wọn àkó jẹ́ kí nǹkan oṣù yìí máa wá púpọ̀ jù kó máa dàbí ìgbà téèyàn gbé oyún kíkùn máa ga ó gbọ́ àwọn ìṣòro wọ̀nyí tó bá ti ń ṣe yín ẹ kàn sí iléeṣẹ́ Godwell ìyá ìjẹ̀bú ṣé ká sọ fún nọ́mbà fún wọn lẹ́ẹ̀kan sí. torí à ń gbìyànjú àti dágbére náà nù. ok 08033034777 tàbí 09060708029 ẹnikẹ́ni tó ń bọ̀ wá níbikíbi kò síbi tá a kì pákéjì ògùn ránṣẹ́ sí kẹ́ẹ̀ṣà ti wà ní ìlera tó pé ìyẹn ni tiwa ohun tá a wà fún nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀ sì rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin ọkùnrin náà tó kù díẹ̀ káàtó fún tẹ́lẹ̀ kan àwọn ìyàwó yín bó ṣe tó àti bó ṣe yẹ ẹ kàn sí iléeṣẹ́ Godwell ìyá ìjẹ̀bú last bus stop. ok bóyá mi náà wà nínú àwọn ọ̀lẹ yẹn màá kàn sí nọ́mbà wọn nìyí lẹ́ẹ̀kan sí 08033034777 08033034777 tàbí 09060708029 09060708029 láyọ̀ lẹ́ẹ̀dẹ̀lẹ́ o. amen. Madam Alasọ Àdúrà Bálásọ ìpìlẹ̀ ń jẹ́ kí ni wọ́n ṣe fún tẹ́ lè fọwọ́ lẹ́rán. èmi Àkàndá máa sọ pé dáró sọ́ra kọ́ mọ́ bá sí aródá nàyànnàyàn sọ́yànnà kọ́ mọ́ bá nẹni ọba ẹ ti nẹni ọba ẹ ti sí aródá. èmi Àkàndá máa sọ wípé kí ìjímèrè ọ̀sọ́ gígùn kọ́ mọ́ bá àgúngé aládé kọ́ mọ́ bá fífẹ́ kú fẹ́ kú àyàsọ́lẹ̀ láre. ẹ̀ ń gba Koiki níyànjú ni àbí ẹ̀ ń yọ̀rọ̀ lù ú àbí wọ́n rán yín wá àbí ìgbìmọ̀pọ̀ ni kí ló dé kí ló rà lọ́wọ́ yín kí ló dé tó fi lè tó bẹ́ẹ̀. ẹ̀yin ò ṣe ẹ̀sìn ní jákàní tí ó ṣe ẹni tí ń gbìyànjú ẹni tí ń tiraka ẹ̀tún ní kíní ń ṣe ẹ̀tún ní kó fò kó nìṣó kí ló rà lọ́wọ́ yín kí ló lóye Sunday Igboho náà rà lọ́wọ́ yín. ìdẹ́nẹgbẹ́ púpọ̀ nínú ọmọ àlè Yorùbá ọ̀rọ̀ nípa owó nìkan ni wọ́n máa ń rí sọ ọ̀rọ̀ nípa owó anything about money ìṣòro wa nu ntí ó sì bá yí jẹ́ náà nu. ẹni Koiki ń gbowó ẹ̀ máa ń tó fi ṣe kò ó yín ní àlàyé náà. ẹni Koiki kò ní ṣe agbẹnusọ fọlọ́yè Sunday Igboho mọ́ sẹ́yìn lẹ́wàálé láti wá sí. ẹni Koiki àtolóyè Sunday Igboho ọjọ́ orí wọn ò jura wọn lọ ìrọ̀lẹ́ pa.
ẹ pé Koiki ló lè kí ló jí lọ́dọ̀ yín kí ni tẹ́ ẹ ní kí ni tí Dáúdà yín fẹ́ dà fọ́lọ́hún kí lẹ́yìn sáràtà yín ń tà kí ni tẹ́ ẹ ní tó ju tọmọ ẹgbẹ́ yín lọ. mo mọ̀ parúgbó ọjọ́ ni torí pé ní gbogbo wa náà lẹ́jù lọ ẹ̀ ǹlẹ́ o ìyá wa arúgbó ọjọ́ madam Alasọ Àdúrà Alasọ èpè àbálásọ Àdúrà ọjà tètè mèsọ́nu sọ mọ̀ pé àyàbá ni gbogbo ẹjọ́ tí wọ́n ń rò lórí Facebook àbí sẹ́yìn ni ọ̀sá ló ti ṣe commissioner for kínní kan rí ó ti ṣe personal assistant rí ó ti ṣe adviser rí ẹ̀ ǹlẹ́ o ogun tarí ọgbọ̀n kò rí àkọ́rí kọ́dà yín gba tẹ́ ẹ ṣe personal assistant tẹ́ ẹ ṣe commissioner tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ kí lẹ padà mú bọ̀ ń bẹ̀. Yorùbá Nation là ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀tẹ̀ lẹ́yìn ń ṣe owú lẹ́yìn ń jẹ ìlara lẹ́yìn ń bá ká ó ṣe kò ṣe dáa ó gbé kò gbé dáa èèyàn kì í mọlẹ̀ àjẹ́ gbá kí lẹ fẹ́ gbà nínú ọ̀tẹ̀ kí lẹ fẹ́ gbà nínú rìkísí kí lẹ fẹ́ gbà nínú ìdìmọ̀lù. Olóyè Sunday Igboho òbóyìn kọ̀ tọ́yìn jẹ́jẹ́ ní lọ. Ọláyọmí Koiki ó ń gbìyànjú agbára tiẹ̀ ẹni kò fò kó nìṣó. Irú yín ti sọ tèmi náà sẹ́yìn ẹ tún padà sọ torí obìnrin ò tí ì kú ò nílé ọkọ kò tí ì gbọ́dọ̀ mọ káyé àsè. Majority ni ó sì padà bú mi I don't care ẹ ń bú mi lẹ́yìn mi ìfàlókó bó bá bú mi lójú mi ọkàn dínú yọ. Mo ń fọwọ́ sọ̀yà ni o egun kọ́ o because orí òdodo lèmi dúró lé lórí mi ò rò pé rí nǹkan kan láti against mi no jẹ́jẹ́ mi ni mo ń lọ ṣùgbọ́n ẹkùn tẹ́bi ń pa kì í bájá tó ti yóò ṣeré o. Àwọn òyìnbó a máa ní silent moving of a tiger is not a symbol of timidity yíyọ ẹkùn kì í ṣe tójó. Now gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ ẹni Koiki ń pawó ẹ mọ nǹkan tó fi ṣe àní láǹfààní àti mọ tó nǹkan tí fi ń ṣe lẹ́sẹẹsẹ ṣùgbọ́n aṣọ tọ́kàgùn ségun ni wọ́n ń pè ní jẹ̀pẹ́. Ntí èmi Àkàndá bá sọ wípé Koiki ṣe òun náà ni Koiki ṣe ntí n bá sọ wípé olóyè Sunday Igboho ṣe 100% ni mo láǹfààní àti sọ bẹ́ẹ̀. Now oríṣiríṣi àgbéwọra wọn lẹ̀ ń gbé mistake tẹ́ ẹ ṣe pọ̀ lágbájá ló bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ tàmẹ̀dùn ló bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ kí ló dé tí wọ́n fi fà sẹ́yìn lágbájá ló bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ làkàṣègbè ló bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ lámọ̀rin ló bẹ̀rẹ̀ ṣáájú ẹ̀ àwọn kan ni wọ́n gbé síbì kan dọ́símì páwọn onítọ̀hún náà wà lẹ́yìn ṣé ń gbèjà àwọn èèyàn yẹn ni àbẹ́yìn lẹ́ni kanta pẹ̀lú Koiki àtọlọ́yè Sunday Igboho àbí olùgbèjà lẹ́yìn olùgbèjà ọmọ òrukàn olùgbèjà wọn tí ó yodi tí wọn ò lè sọ̀rọ̀ fúnra wọn. Koiki ó lè ṣàìdáyín lóhùn kò ní dáhùn olóyè Sunday Igboho náà ò ní dáhùn dàda ò lè jà ni ó lábúrò tó gbójú kì í wá sí pé dàda ò lè jà ó dàda lè jà ṣùgbọ́n kẹ́ ẹ má bàa tún rí gbólóhùn dàda mú làbúrò rẹ̀ ó sì máa gbẹnu ẹ̀ sọ̀rọ̀. ẹni madam Alasọ Àdúrà ni mò ń bá wí o Alasọ èpè ó ní olóyè Sunday Igboho àti Koiki the same age ni wọ́n olóòjù wọn lọ ó ní 42 làwọn méjèèjì pé ìwọ́dẹ̀ jù wọ́n lọ irọ́ ló pa olóyè Sunday Igboho kì í ṣe 42 ọdún yìí ó máa pé 48 bóyá kó lọ wo dáyàrí ẹ dáadáa tàbí kó lọ gbá rìsáàsì dáadáa ó máa pé 48 lọ́dún yìí bóyá èmi náà dẹ̀ ní bóyá 27 ni mí èmi náà ń pa mi kì í parọ́ éèjì mi lọ́dún ilé mi máa pé 46 àìjẹun olóńgìn nìkan ni ọ̀jọ́ tájá ẹgbẹ́ ajẹranjẹgun làwọn méjèèjì ẹgbẹ́ apẹranjẹ làwọn méjèèjì àìlọ́rùn ọ̀pọ̀lọ́ kìí ṣe tàìrí nǹkan jẹ. so madam Alasọ Àdúrà ẹni wọ́n ń gbowó ẹ̀ mọ nǹkan tí wọ́n fi ṣe èèlò lẹ dá nínú owó tí wọ́n ń gbà yìí tẹ̀ mọ́ tí wọ́n fi ṣe
because àwa mọ tí wọ́n fi ṣe tí wọ́n ṣe sì yọ́lẹ̀. gbogbo mọ́tò tá a kó lọ sóṣogbo lánàá mà èwo lẹ́yìn sanwó ẹ̀ nínú ẹ̀ èwo lẹ́fowó ẹ̀ lẹ̀. gbogbo àwọn èèyàn tá a kó kúrò nìbàdàn èwo lẹ ra gálà 5 naira fún nínú wọn àbí pure water 10 naira bí akọni ní o ẹ máa mú lọ lójú ọ̀nà. tẹ́ ẹ bá lè mú sí i ẹ mọ́ yọ kúrò níbẹ̀ wá ìtọ́rọ owó máa ń ka yín la tí kì í dẹ̀ ṣe ti yín. ntẹ́yìn náà ń fẹ́ ni avenue tẹ́ fi pawó jọ lórí kínníkínlẹ̀ fẹ́ fi ṣe. ṣe fẹ́ wálé a sọ wípé gbogbo ẹni tí ń bẹ lókè òkun tí ń agitate wọn ò gbìyànjú kálukú ń gbìyànjú wa à ń sapá wa ni. majority àwọn tí ń bẹ lókè òkun akọ́ṣẹ́ ni wọ́n ń ṣe iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe adẹ́yìn wọn a lè mọ́ sọ fún wọn. because kágbá ní ìgbà lọ́ọ̀ ni bàtà fi dún ẹnìkankan ò lè dá ṣe nǹkan láṣeyọrí. ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ wípé ìran Yorùbá máa ń ṣàtakò. mi ì fẹ́ dárúkọ àwọn mídíà tẹ́ dárúkọ ni o tẹ́ láwọn ló promote Koiki tẹ́ ló fẹ́ jẹ gàba lé wọn lórí. mi ì fẹ́ dárúkọ wọn ni gbogbo wọn ni mo mọ̀. kò dẹ̀ sí nínú wọn tó gbéṣẹ́ ran yín mi ò expect mi ò ní lọ́kàn mi ì gbàgbọ́ wípé bí wọ́n ṣe sọ fún ilẹ̀ yìí ṣe ń sọ. dẹ́n kí wá ló dé tẹ́ ń ṣépè tẹ́ ń tọ́lẹ̀ lá nítorí ẹ̀ ẹni kí wọ́n yọ kúrò ní agbẹnusọ lóyè Sunday Igboho. My first question, are you coming to replace him? àbẹ́ ẹ lọ́mọ tí yọ gbẹnusọ fún lóyè Sunday Igboho. ntẹ̀yìn ọ̀bá lè ṣe Yorùbá ní bẹ́ẹ̀yìn ọ̀bá ní gbọ̀nsẹ̀ jẹ láàtàn èèyàn kí ń lájà kúrò níbẹ̀. àgbàdo òṣùwọ̀n àṣìrọ́mọlẹ́yìn èésún. ẹni Koiki ọ̀dà ta ló yọjú síta èwo nínú ẹ̀ lẹ́yìn fẹ́ ṣe. ẹ lọ́wọ́ aggressive nature kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó ní bí nǹkan ṣe máa ń ká wa lára ó ká wa lára jura wa lọ. nǹkan múmú láyà wa jura wa lọ. èmi tí mo ń sọ̀rọ̀ tí ń dán mọ́rán yìí ẹjẹ́ nú bí mi wọ́n fẹ́ ká lòlò díẹ̀. so the best thing fún yín tó bá jẹ́ pé lóòótọ́ lẹ̀ ń bá wa agitate majority yín ò sọ̀rọ̀ nípa agitation mọ́. agitation lè fi bẹ̀rẹ̀ ẹ kérò jọ ẹ wá kérò jọ tán ọjà yín ló kù tẹ́ ń tà ọ̀rọ̀ míì ló kù tẹ́ ń mú mọ́nu ọ̀rọ̀ agitation ọ̀kàn yín mọ́ ẹnu lẹ fi ń sọ lẹ́gbẹ̀ẹ́ kan. mo dẹ̀ wí nígbà náà mo ní subscribers lè ń wá lórí YouTube followers lásán lè ń wá lórí Facebook. èmi Àkàndá tí mo jẹ́ lára àwọn tí ó bẹ̀rẹ̀ kínní ọ̀hún bẹ́ẹ̀ ṣe ń bú mi lẹ́ ń fọ̀n pọ̀rí mi ẹni mi ò dá sí agitation meanwhile n tí mo máa ṣe tàbí tí mò ń ṣe kò sí nínú yín tó lè ṣe. Ọlọ́run ò pín dọ́gba Ọlọ́run ò dá wa bákan náà Ọlọ́run ò dẹ̀ fi sẹ́ran wa bákan náà. So I am advising you ibi tẹ́ ẹ bá déhùn ẹ fi ṣe Olúfimọ́ o bí àṣà Saheed Òṣùpá ọba orin ẹ fi ṣe Olúfimọ́. tẹ́ ẹ bá ti ní sọ dáadáa nípa olóyè Sunday Igboho àti Koiki ó bẹ́tà ẹ má sọ nǹkan kan nípa rẹ̀. yóò da ìpanumọ́ ẹ̀sẹ̀ ń gbọ́lá fún. mi ò wá láti wá ṣe fracas pẹ̀lú anybody mo wá láti correct yín ni o. torí pé ọwọ́ ní síwájú ojó àlọ́ ní síwájú ìjà orin ní síwájú ọ̀tẹ̀ o ọ̀tẹ̀ ní sanmilé fógun ẹ̀dẹ̀mọ̀ rìsọ́ọ̀tì ogun ní fóògùn àṣẹ ìdúró àtògùn àtògùn ní sọlé dahoro àkópapọ̀ méjèèjì ní sọjà àdàtàn. dẹ́dẹ́ mìràwé ògùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe o. tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò. a kú àṣeyọrí àná ní Freedom Park lọ́ṣogbo káwọn ìpínlẹ̀ tó kù náà kí wọ́n máa múra lẹ̀ ìjà kọ́ là ń bọ̀ wá jà. kò ní àwọn gómìnà wa ò ní ìdí láti bá wa jà àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá ò ní ìdí láti against wa
because àwa láti dín in lọ́wọ́ àwa láti tàwọn èèyàn wa lólobó ni ebi tẹ̀yin náà bá fẹ́ dìbò ẹ mọ̀ ń campaign àwa ò dẹ̀ ready láti stop yín láti campaign but ẹ fáwa náà láàyè wa jẹ́jẹ́ káwa náà ó campaign fáwọn èèyàn wa eré àwa náà gẹ́gẹ́ bí olóṣèlú gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú kan ẹgbẹ́ òṣèlú tiwa ní Yorùbá Nation ń táwa ń agitate fún nìyẹn gbogbo oore ọ̀fẹ́ tẹ̀yin ní táwa ń fún yẹn ẹ fáwa náà torí pé mọ̀kànmọ̀kàn ló yé kàn yóò fẹ́ tásìkò tẹ̀yin náà fẹ́ mọ campaign fún election kọ́mọ̀ jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń lẹ pósítà láàmú fàyà bẹ́ẹ̀ bá lẹ̀ lálẹ́ kí lè tó mẹ́rin bá ń bẹ o so ẹ fáwa náà láàyè tiwa ẹ jẹ́ ká campaign ká farabalẹ̀ campaign kọ́mọ̀ jẹ́ pé tẹ́ bá ti ń gun pew tẹ́ ń campaign tàbí ẹ̀gun stage ẹ̀ ń campaign òkúta láàmú fi support yín o so kó tó dìjà kó tó dariwo kó tó dogun ẹ jẹ́ kí kálukú ṣòwò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ àṣẹ bọ́lọ̀ ń sì fi rán kálukú wa àní ẹ mọ́ dìbò àní ẹ mọ́ campaign ẹ jẹ́ káwa náà ṣe tiwa wọ́ọ́rọ́wọ́ Yorùbá Nation now orílẹ̀-èdè olómìnira Yorùbá là ń fẹ́ whether inside Nigeria or outside Nigeria what we want is self-determination à ń fẹ́ autonomous state a dẹ̀ ń fẹ́ Yorùbá Nation a fẹ́ restructuring mọ́ because restructuring kì í sáré ṣàlàyé ìyàtọ̀ tí ń bẹ nínú ẹ̀ nínú self-determination àti restructuring with restructuring a ní full self-determination because ìjọba àpapọ̀ náà ni yóò jẹ gàba lóòótọ́ ó máa dín agbára wọn kù tá a bá padà sí regional government ṣùgbọ́n tá a bá ní self-determination tá a ní autonomous state that is a máa ní agbára lórí nǹkan àlùmọ́nì wa fúnra lára wa kò wá pọn dandan tá a bá fẹ́ ní self-autonomy kò pọn dandan káwọn Yíbò tàbí Niger Delta tàbí Middle Belt tàbí South South tàbí North East tàbí North West tàbí North Central káwọn ó ti ready láti wà self-determined ó lè já wa nìkan làwa fẹ́ bẹ́ẹ̀ àwùjọ máa jẹ́ nínú Nàìjíríà ìkankan ò ní gúnra wọn ó máa dàbí torílẹ̀-èdè Spain àbí ti Barcelona jàre nínú orílẹ̀-èdè Spain ni wọ́n wà látọdúnmọdún ṣùgbọ́n wọ́n ń dájọba ara wọn ṣe wọ́n ń jà ààrẹ tá a bá padà sí regional government àní láǹfààní àti jẹ ààrẹ premier la máa ní a dẹ̀ máa ní prime minister ní center prime minister yẹn ò wá ní lágbára àwọn nǹkan tí àwọn prime minister ó máa ṣe nínú irú ìjọba bẹ́ẹ̀ àwọn máa dì pẹ̀lú general relationship pẹ̀lú other countries like bí ọ̀rọ̀ nípa ààbò ìlú ntọ́ máa kà wọ́n nìyẹn so negotiation ló máa wà nípa bá a ṣe máa finance federal ṣùgbọ́n tó bá jẹ́ self autonomy ni tàbí self determination tá ń béèrè fún that is instead tá fi máa jẹ premier a máa jẹ president a máa ní president a dẹ̀ máa ní ìpínlẹ̀ nílẹ̀ Yorùbá a máa láwọn aṣòfin wa nílẹ̀ Yorùbá kì í ṣe pé wọ́n máa lọ sí Àbújá kankan mọ́ so ìyàtọ̀ tí ń bẹ ń bẹ nìyí so àwa la ti wá gbé yẹ̀ wò àwa rí i pé ìkan yàtọ̀ fún kan ìkan pé wájú kan lọ ààbò àwọn tí wọ́n ń béèrè fún restructuring o no àdẹ̀ sọ pé kí wọ́n sinmi restructuring wọn ṣùgbọ́n ẹni tí ó gbà àkàrà sọnù lọ́wọ́ ọmọdé mọ́ du àkàrà yẹn mọ́ lọ́wọ́ tọ oyin sẹ́gbẹ́ àkàrà rẹ̀ adùn tí ń bẹ nínú Yorùbá Nation a máa sọ fúnra wa ọ̀nà láti rí Yorùbá Nation gbà a máa sọ fúnra wa kọ́lọ̀ mọ́ fi kó tọ́yàwó pa wá kọ́lọ̀ mọ́ fi wá wọn ra wa akanda kò wù mí kí n pẹ́ bẹ́ẹ̀ lónìí ṣùgbọ́n n ò rí nǹkan kan ṣe sí n ò rọ́gbọ́n dá sí mọ́ lọ ilé mi pẹ̀lú ògo Ọlọ́run tó bá di lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ á tún láǹfààní àti mọ̀ pàdé ọjọ́ tí yóò jẹ́ òun náà nìkan ni ngọ̀mọ́ ẹ má gbàgbé láti láìkì kẹ́ fọ́lọ̀ péèjì yìí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bákan náà ni péèjì mi lórí YouTube àbí channel mi lórí YouTube Àkàndá Ọ̀rọ̀ Awíkonko live ṣùgbọ́n tẹ bá ń wá nǹkan tọrọ mọ́ Yorùbá Nation
mo ti ní YouTube channel fún láàyè ọ̀tọ̀ mi ò fẹ́ da lórúkọ mọ́sàpà ẹlòmíì ọmọ wò pé àkílódé tó ń create channel báyìí ṣé torí owó náà ni no mo fẹ́ ẹni tó fẹ́ àyọkà kó mọ ibi tí yóò lọ ẹni tó fẹ́ òwe Yorùbá kó mọ ibi tí yóò lọ ẹni tó fẹ́ ọ̀rọ̀ nípa Yorùbá nation kó mọ ibi tó máa lọ ẹni tó fẹ́ ọ̀rọ̀ Yorùbá nation ṣùgbọ́n tá a ti fàyọkà bá gbogbo channel jẹ́ tá a ti fòwe Yorùbá di tá a ti fi oríkì Yorùbá di yóò ṣẹ̀ṣẹ̀ máa dààmú kó tó rí ọ̀rọ̀ nípa Yorùbá nation ilé ìlú bomi tútù síyàn lọ́kàn kó má bàa rí bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ nǹkan nípa Yorùbá nation Yorùbá nation Iléyá òní channel yẹn ẹni tẹ́ bá fẹ́ líǹkì ẹ̀ máa rí lórí Facebook mi WhatsApp number mi nìyí +234 904 851 9362 +234 904 851 9362 pẹ̀lú ògo Ọlọ́run àtúnláǹfààní àti tún pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ títí ìgbà náà ibi ò ní ṣe wàhálà ò ní dé báyìí àánú Ọlọ́run alààyè kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan bákan náà ni iná ò ní tán wo yín ẹ̀ ní tàràkà ẹ̀ ní tọrọ jẹ o ẹ̀ ní sáná ní ẹ̀ ní dààmú ẹ̀ ní rágó kó tó di pẹ́ jẹun gbogbo sẹ́tẹ̀ ń ṣe ni ìmísí Ọlọ́run yóò wá sórí ẹ̀ mọ̀ tàtàjèrè ní gbogbo ẹ̀yin ìṣòwò gbogbo ẹ̀yin oníṣẹ́ ọwọ́ lágbára Ọlọ́run iṣẹ́ ọmọ yá kọ́ńtrátì lórí kọ́ńtrátì iṣẹ́ ńláńlá iṣẹ́ kékeré owó ńlá ni yóò máa wọlé wá bá ẹ̀yin tí ẹjọ́ òṣìṣẹ́ ìjọba lágbára Ọlọ́run ọkọ̀ ọba àdáàbà kò ní sáyín lẹ́sẹ̀ o ọwọ́ yín báyìí lẹ́ẹ̀fi gbẹ̀tọ́ yín ẹni fi pósí gbore yín èmi náà ò ní fi màtíì gba tèmi ó dàárọ̀ òrùn rẹ̀ lásùn o báyìí gàrí o. Báwo ni program wa?